Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby. Bila talabi tugini bila sababi subu bila hajaiba fudaki bimambauda mimakoga obatiki iko sitobi obatiki sun kábíyèsí ọba tí kì í ẹ̀jẹ̀ kájọ gbóṣùwà fọba ọlọ́run ọlábísí mi àdùkẹ́ àmẹ́ṣọ́ àwọ̀rí àbíbátú mọ̀láyà ládùúkẹ́ ìmọ̀lẹ̀ wọn ẹlẹ́tàánú à ń gbèrò tàbí kí ìmọ̀lẹ̀ ogun. Wọ́n ṣe kókú ṣe ló pọ̀ sí ìtọ́jẹ̀wọ̀n tán káyé. Bàbá mi Àrẹ̀mú Gàwátì kò sùn níbi tó wà, mo súnmọ́ lá màmá mi o. Wọ́n láwọn ti sọ fọ́ba tó ń ṣèbẹ̀ pé kò gbọ́dọ̀ jóná. Wọ́n ní tọwọ́ lọ́hùn ló tọ́nú ògbó òwúkàyà tó sáyé. Kó má ṣe fọ́tà lọ́wọ́ sọ́ọ̀lù aládùúgbò. Gbogbo ẹni tí ò bá bá Muhammadu jẹ́ bá mi ògbó oníṣẹ́ ńlá. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ràn ànábì Muhammadu mọ́re? Ànábì Muhammadu bàbá tèmi ni. Sàlámù alánúhì àbíbí Muhammadi. Ànábì Muhammadu. Sàlámù alánúhì. Habibi Muhammadi Anabi Muhammadu Rasulullahi Muhammadu Miftahul Futuwati Sayyidi Muhammadu Yawmil Basir Ogogizalu Muhammadu Nuhul Aliki wa huwa Muhammadi Khadiru Ulqita Majalalu Anabi Muhammadu Muhammi Fuadi Upalayla wa Tandami Mamela ashimi mofami adabiadi ashikina bitikiri waita kalfikom bilimu ibi monzayami Muhammadu Mahmudu Muhammadu Mukutahu Habibul Mukadami Anabi Muhammadu Rasulullah la la ilaha illa la 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 ilaha
subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.